tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé ká. Ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé fọnmú pé ọba kò ní agbára láti tú ẹgbẹ́ àwọn ká. Ó mà ṣe o, gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú Sanku Comedy pàdé ikú òjijì lẹ́yìn tó ṣe kòńgẹ́ ìjàmbá ọkọ̀ lọ́jọ́ Ajé Monday. Ẹ gbọ́ náà o, kí ló ń fa awuyewuye gbàsgbòs láàrin àwọn ọmọọba Àwùjalẹ̀ lórí ẹni tó bá tọ́ sí? Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 6 pàdánù ẹ̀mí wọn, èèyàn 9 farapa nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní Lẹ́kì Ẹ̀pẹ́. Ó dòfin o, iléeṣẹ́ ọlọ́pàá Èkó ti fi òfin de bí àwọn egúngún ṣe máa ń jó kiri ìgboro. Kò sẹ́ni tó ju òfin lọ. Ààrẹ yọ adájọ́ àgbà nípò lórí ẹ̀sùn àṣìlò ipò tí aráàlú fi kàn án. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọba Ghandi tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé ká. Ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé fọnmú pé ọba kò ní agbára láti tú ẹgbẹ́ àwọn ká. Ẹni bá fojú di ọba, àwòwò àwò. Awuyewuye míì tó ti bẹ́ sílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn táwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aláṣẹ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé ti sọ̀hún ìlú Ògbómọ̀ṣọ́. Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọ gẹ́gẹ́ kẹta ti túká. Ké gbàjarè síta pé kábíyèsí náà kò lágbára láti tú ìgbìmọ̀ ẹgbẹ́ náà ká. Nínú fọ́nrán kan tí alukoro ẹgbẹ́ náà Kọ́múrèdì T.M. Balógun, alága abẹ́lé ẹgbẹ́ náà Alhaji Ilyasu Jamiu àti akọ̀wé abẹ́lé arábìnrin Janet Akintóyìnbó fi ránṣẹ́ sáwọn iléeṣẹ́ ìròyìn ni wọ́n ti ṣàlàyé pé ìgbésẹ̀ ọba Ọláoyè tako ìwé òfin àti ìlànà ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé. Àwọn olóyè ẹgbẹ́ náà kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn kò tàbùkù tàbí ṣe àrífín sí kábíyèsí, ṣùgbọ́n àwọn ń tẹ̀lé nǹkan tó wà nínú òfin ẹgbẹ́ náà ni. Àwọn olóyè ẹgbẹ́ náà wá sọ fáwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nílé lóko àti lẹ́yìn odi wípé àwọn sì wà nípò àwọn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé. Wọ́n ní ìgbésẹ̀ ọba Ọláoyè láti tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún ká ju agbára kábíyèsí náà lọ. Àwọn olóyè náà sọ nínú fọ́nrán tí wọ́n fi síta náà wípé ọba kò ní agbára láti tú ẹgbẹ́ àwọn ká. Kò sí nínú ìwé òfin ẹgbẹ́ àwọn bẹ́ẹ̀, nítorí náà gbogbo àwọn olóyè ẹgbẹ́ sì wà ní ipò wọn. Wọ́n ní àwọn kò fi èyí tàbùkù kábíyèsí bí kò ṣe wípé àwọn dúró lórí nǹkan tí ìwé òfin àwọn sọ ni. A ó rántí pé lọ́sẹ̀ tó kọjá ní Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè tó jẹ́ bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé kéde pé òun ti tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ká. Kábíyèsí sì gbé ìgbìmọ̀ fìdíhẹẹ́ kan dìde, èyí tí ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Ajíbóyè tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ tó ń rí sí ìforúkọsílẹ̀ àwọn olùkọ́ TRCN tẹ́lẹ̀ jẹ́ adarí rẹ̀. Ìgbìmọ̀ yìí ni orí adé náà sọ pé yóò máa ṣàkóso ẹgbẹ́ náà lọ́wọ́ yìí. Ọba Ọláoyè ní òun tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ká fún àtúntò ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé kí ẹgbẹ́ náà lè wà ní ìbámu pẹ̀lú ètò ìdàgbàsókè ọlọ́dún 25 òun fún ìlú Ògbómọ̀ṣọ́. Àmọ́ ọ̀pọ̀ ló ti ń sọ pé ìgbésẹ̀ kábíyèsí kò sẹ́yìn ìbáṣepọ̀ orí adé náà tí kò dán mọ́rán pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ nínú wọn jìnnà sí ààfin. Ìròyìn kan tiẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ wípé ààrẹ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé tẹ́lẹ̀ tó dolóògbé lóṣù kẹfà ọdún yìí, adájọ́ fẹ̀yìntì Afọlábí Adéníran kùnà láti wá ojútùú sí fàákájà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà. Ìròyìn náà sọ pé èyí gan-an ló jẹ́ kí kábíyèsí gbé ìgbésẹ̀ tó gbé, torí ó dàbí ẹni pé àwọn kan ti fẹ́ já ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé gbà. Ó mà ṣe o, gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú Sanku Comedy pàdé ikú òjijì lẹ́yìn tó ṣe kòńgẹ́ ìjàmbá ọkọ̀ lọ́jọ́ Ajé Monday. Gbajúgbajà adẹ́rìn-pòṣónú Sanku Ọláníyì tí ọ̀pọ̀ mọ̀ sí Sanku Comedy ti forí lùgbàdì ìjàmbá ọkọ̀ tó burúkú gbà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lásìkò tí Sanku ń ti ìrìn àjò bọ̀ láti ìlú Ìlọrin ní ọjọ́ Ajé Monday ọjọ́ 1 oṣù kẹsàn-án ní ọkọ̀ tó wọ̀ ṣe kòńgẹ́ ìjàmbá lójú ọ̀nà márosẹ̀ Ògbómọ̀ṣọ́ sílùú Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí fídíò tó gba orí ayélujára ṣe àfihàn rẹ̀, níbi tí ìjàmbá náà ti wáyé, àwọn èèyàn méjì kan wà nílẹ̀, èyí tí Sanku náà wà lára wọn tí wọn kò sì lè dìde, àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus tó ti bàjẹ́ kọjá sísọ. Ìròyìn ní
nígbà tí wọ́n gbé Sanku dé ọgbà ilé ìwòsàn Bowen University Teaching Hospital tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn dókítà ní òkú rẹ̀ ni wọ́n gbé wá, àmọ́ àwọn akọ̀ròyìn kò lè fi ìdí èyí múlẹ̀ lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. A gbọ́ pé èèyàn tó wà nínú ọkọ̀ tí Sanku wọ̀ náà farapa nígbà tí àwọn míì sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Bí ó tilẹ̀ jẹ́ pé láti alẹ́ ọjọ́ ajé Monday ní àwọn kan ti ń kéde ikú Sanku Comedy lórí ayélujára tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀ lójú òpó ayélujára Twitter àti Instagram. Ẹ gbọ́ náà o, kí ló ń fa awuyewuye gbàgbós láàrin àwọn ọmọ ọba Àwùjalẹ̀ lórí ẹni tó bá tọ́ sí? Àtẹ̀jáde kan tí arákùnrin kan fi sí orí ayélujára nípa àwọn tó lè jẹ ọba Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ti ń dá ọ̀wùhọ̀wù sílẹ̀ báyìí o. Láìpẹ́ yìí ni ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ládìpọ̀ Adéòkun fi àkọsílẹ̀ kan sí orí ayélujára nípa ìlànà jíjẹ ọba Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú. Ó ní ohun tí òun sọ ni pé àwọn mẹ́rin tí òun dárúkọ yìí ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àpèrè náà. Lára àwọn orúkọ tí ọkùnrin náà dá ni kò mú orúkọ ìdílé Adéyẹmí mọ́. Èyí ló mú kí àwọn ìdílé Adéyẹmí tí wọ́n ní bàbá àwọn ni àkọ́bí Aníkìláyà lórí oyè sọ̀rọ̀ síta pé kó pàádà òdì àdáni. Ẹbí Adéyẹmí tó jẹ́ ọ̀kan lára ìdílé tó wà lábẹ́ Aníkìláyà sọ̀rọ̀ sókè pé àwọn ni àkọ́bí. Èyí ti ṣe tí arákùnrin náà fi fo orúkọ àwọn tó ń dá orúkọ àwọn tí wọn kò sí lára ìdílé mẹ́ta tó lẹ́tọ̀ọ́ sí àpèrè Àwùjalẹ̀ lábẹ́ ẹbí Aníkìláyà. Àmọ́ ṣá nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀gbẹ́ni Adéòkun ṣàlàyé pé ìwé ìtàn àkọsílẹ̀ kan tí wọ́n pín níbi ètò ìwúyè ọ̀kan lára àwọn ọmọ ìdílé Adéyẹmí kan lòun rí tí òun fi kọ ohun tí òun kọ sí ojú òpó ayélujára. Àwọn ẹbí Adéyẹmí ti wá ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o, kí wọ́n má ṣe da orí ìtàn kodò nítorí ọjọ́ iwájú. Alàgbà Adéyẹmí Aníkìláyà tó sọ̀rọ̀ lórúkọ ẹbí Adéyẹmí sọ pé ọmọ mẹ́ta ni Aníkìláyà ní lẹ́yìn tó gun orí àpèrè Àwùjalẹ̀. Àwọn mẹ́ta yìí sì ni wọ́n lè fi ọwọ́ sọ̀yà pé àwọn ló lẹ́tọ̀ọ́ sí dídú ọba jíjẹ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni Adéyẹmí, Ọ̀gbàgbà, Adémolú. Ó ṣàlàyé síwájú sí pé lóòótọ́ ọmọ pọ̀ tí Aníkìláyà bí kó tó jọba, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà ọba jíjẹ ní ilẹ̀ Ìjẹ̀bú, Ìjẹ̀bú kò lè jẹ́ kí wọ́n jọba nítorí pé kò sí agbára náà nínú ẹ̀jẹ̀ wọn. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 6 pàdánù ẹ̀mí wọn, èèyàn 9 farapa nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní Lẹ́kì Ẹ̀pẹ́ mà ṣe o. A ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Kò dín ní èèyàn 6 tó jọlọ́run nípè nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé lójú ọ̀nà Lẹ́kì sí Ẹ̀pẹ́ nípínlẹ̀ Èkó nígbà tí àwọn èèyàn 9 míì sì farapa. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ ajé Monday, àjọ tó mójútó lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó LASTMA sọ wípé ọkọ̀ ńlá náà ló lọ kọlu ọkọ̀ bọ́ọ̀sì. Àwọn olùfarakásá tó fi mọ́ àgbàlagbà ọkùnrin 2, àgbàlagbà obìnrin 3 àti ọmọdé kan. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn èèyàn 4 míì lórí kó yọ lọ́wọ́ ewu láì farapa. Gẹ́gẹ́ bí ìwádìí àkọ́kọ́, ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ló wáyé nígbà tí ọkọ̀ ńlá akẹ́rù Volvo FL6 tó kó àwọn pákó ṣe bẹ́ẹ̀ lọ kọlu ọkọ̀ bọ́ọ̀sì èrò aláwọ̀ funfun tó ní nọ́mbà ìdánimọ̀ AKD 336YD. Olùdarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìlú àti ìlanilọ́yẹ̀ níléeṣẹ́ àjọ LASTMA, Adébáyọ̀ Taofik, sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ LASTMA pẹ̀lú àtìlẹ́yìn àwọn àjọ òṣìṣẹ́ pàjáwìrì míì ló ṣe bẹ́ẹ̀ dóòlà àwọn olùfarakásá tó farapa tí wọ́n sì gbé wọn dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn Federal Medical Center FMC Ẹ̀pẹ́ àti ilé ìwòsàn Amond fún ìtọ́jú kànmọ́nkóbo. Ó fi kún pé àwọn òkú olóògbé ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí ilé ìwòsàn FMC ní Ẹ̀pẹ́. Àwọn 4 torí kó yọ nínú ewu ní àjọ LASTMA ẹ̀ka dóòlà ẹ̀mí pẹ̀lú àjọṣepọ̀ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC, àwọn ọlọ́pàá agbófinró àti àjọ Lagos Neighborhood Safety Corps LNSC ló ṣe bẹ́ẹ̀ ṣàkìtìyàn dóòlà wọn. Ọ̀gá àgbà alábòjútó àjọ LASTMA Ọlálékan Bákàrè Òkì bá ìdílé àwọn olóògbé kẹ́dùn nígbà tó ń fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ìwakúwa ọkọ̀ láwọn ojú ọ̀nà márosẹ̀ Èkó. Ó rán àwọn awakọ̀ létí ewu tó wà nínú eré àsápajúdé. Ó ṣèkìlọ̀ pé eré àsápajúdé máa ń pani. Bákàrè Òkì rọ àwọn awakọ̀ láti ṣọ́ra wọn, láti wà lójúlá lákànfin sọrí, kí wọ́n sì gbọ́ràn sí àwọn òfin ìlànà à ń tẹ̀lé ojú pópó, kí wọ́n sì yàgò fún ohunkóhun
tí kò ní jẹ́ kí wọ́n pọkàn pọ̀ sójú kan lákòókò tí wọ́n bá ń wa ọkọ̀ lójú pópó. Oṣù bàbàbà la wà yìí, ìjàmbá ó kéré ni ó pọ̀ ni kò ní bà sọ́dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Ìlédùà. Ó dòfin o, iléeṣẹ́ ọlọ́pàá Èkó ti fi òfin de bí àwọn egúngún ṣe máa ń jó kiri ìgboro. Ìlú tí ò sófin ẹ̀sìn ò sí ń bẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti kéde pé ó ti di èèwọ̀ fún àwọn egúngún láti máa kó ara wọn káàkiri ìgboro ìpínlẹ̀ náà lásìkò ọdún tó ń lọ lọ́wọ́, àyàfi àwọn agbègbè tí ọdún ọ̀hún bá ti ń wáyé nìkan. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CSP Benjamin Hundeyin sọ pé àṣẹ náà wáyé láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú tí yóò sì máa fi àsìkò náà bọ̀wọ̀ fún ẹ̀sìn àwọn aráàlú míì. Hundeyin sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fẹ́ fi àkókò yìí kéde pé àwọn egúngún kò gbọdọ̀ kọjá àwọn agbègbè tí ọdún wọn yóò ti wáyé nìkan. Àṣẹ yìí túmọ̀ sí pé àwọn tí yóò ṣe ọdún kò gbọdọ̀ máa kó ara wọn káàkiri àdúgbò lójúnà láti rí i dájú pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú àti láti rí i dájú pé àwọn tó ń ṣe ọdún egúngún bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn aráàlú tí wọ́n ní ẹ̀sìn míì lásìkò ọdún egúngún. Iléeṣẹ́ ọlọ́pàá ní àṣẹ yìí wáyé lẹ́yìn tí onírúurú àwọn ìròyìn tẹ àwọn lọ́wọ́ lórí bí rògbòdìyàn ṣe máa ń wáyé àti bí ìjà ṣe máa ń ṣẹlẹ̀ láàrin àwọn tó ń ṣe ọdún egúngún àtàwọn aráàlú míì. Hundeyin tẹ̀síwájú pé láti rí i pé àlàáfíà wà láàrin ìlú àti láti dènà ìjà tó máa ń wáyé láàrin àwọn tó ń ṣe ọdún egúngún àtàwọn aráàlú míì àti láti dènà bí wọ́n ṣe ń ba dúkìá àwọn èèyàn jẹ́ láàrin ọjọ́ díẹ̀ sẹ́yìn. A rọ àwọn tó ń ṣe ọdún egúngún kí wọ́n tẹ̀lé àṣẹ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn èèyàn tó ń gbọ́dọ̀ kọ ìwé sí ọ́fíìsì kọmíṣánná ọlọ́pàá láti béèrè fún ààbò kí egúngún àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tó jáde síta. Lẹ́yìn náà ló sọ pé ìjìyà tó tọ́ lábẹ́ òfin ni ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó tàpá sí òfin yìí yóò jẹ. Agbẹnusọ ọlọ́pàá ọ̀hún parí ọ̀rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní ṣàì máa fi ìjìyà tó tọ́ jẹ èyíkéyìí egúngún tàbí àwọn ẹmẹ̀wà rẹ̀ tí àwọn bá rí i pé wọ́n tàpá sí òfin tàbí tẹ ẹ̀tọ́ aráàlú lójú mọ́lẹ̀ nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣáájú àkókò yìí ni àwọn eléégún ti máa ń kó ara wọn káàkiri ìgboro tí wọn yóò sì máa fi agídí gba owó lọ́wọ́ àwọn èèyàn tàbí na àwọn ẹlòmíràn. Lọ́pọ̀ ìgbà ní èyí máa ń dá ìjà sílẹ̀ láàrin àwọn eléégún náà àtàwọn ẹlẹ́sìn míì. Àmọ́ ṣá kì í ṣe gbogbo àwọn eléégún ló máa ń dúnkòokò mọ́ aráàlú ní gbogbo ìgbà. Kò sẹ́ni tó ju òfin lọ. Ààrẹ yọ adájọ́ àgbà nípò lórí ẹ̀sùn àṣìlò ipò tí aráàlú kan fi kàn án. Ààrẹ John Mahama ti yọ adájọ́ àgbà orílẹ̀-èdè náà Gertrude Torkornoo nípò. Nígbà tí ìjọba ń sọ pé ìgbésẹ̀ náà tọ̀nà lábẹ́ òfin, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò kan ti sọ pé ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó ni ó sì léwu fún òmìnira ẹ̀ka ètò ìdájọ́. Ìgbésẹ̀ yìí kò sẹ́yìn ìmọ̀ràn ìgbìmọ̀ kan tó ṣèwádìí ẹ̀sùn tí ọmọ bíbí Ghana kan Daniel Ofori fi kan adájọ́ àgbà náà. Iléeṣẹ́ ààrẹ Ghana ní ìgbìmọ̀ olùwádìí ẹlẹ́ni 5 fi ìdí rẹ̀ múlẹ̀ pé Torkornoo sì wàwù pẹ̀lú ọ́fíìsì rẹ̀. Ìdí sì nìyí tí ààrẹ fi rọ̀ ọ́ lóyè. Yíyọ adájọ́ àgbà nípò kò tí ì ṣẹlẹ̀ rí láti ọdún 1992 tí orílẹ̀-èdè Ghana ti padà sí ìjọba àwarawa. Nígbà tí ìjọba ń sọ pé ìgbésẹ̀ náà tọ̀nà lábẹ́ òfin, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò kan ti sọ pé ìgbésẹ̀ náà ó kù díẹ̀ káàtó ó sì léwu fún òmìnira ẹ̀ka ètò ìdájọ́. Ìgbìmọ̀ ẹlẹ́ni 5 tó ṣe ìwádìí ẹ̀sùn tí Ofori fi kan arábìnrin Torkornoo ṣàlàyé pé àwọn gbọ́ atótónu àti àwíjàre àwọn méjèèjì tọ́rọ̀ kàn káwọn tó gba ààrẹ ní ìmọ̀ràn láti yọ agbẹjọ́rò àgbà náà nípò. Iléeṣẹ́ ààrẹ ṣàlàyé pé ìgbìmọ̀ tó ṣèwádìí arábìnrin Torkornoo ṣe àgbéyẹ̀wò ẹ̀rí tó wà lójú ewé 10,000 lórí ọ̀rọ̀ adájọ́ àgbà náà. Iléeṣẹ́ ààrẹ Ghana tún sọ pé ìgbìmọ̀ náà tún gbọ́ láti ẹnu ẹlẹ́rìí ọ̀gbẹ́ni Ofori 13 àti ẹlẹ́rìí 12 míì tó fi mọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú òfin tí arábìnrin Torkornoo fúnra rẹ̀ mú wá. Ẹgbẹ́ òṣèlú alátakò ní yíyọ adájọ́ àgbà nípò lọ́wọ́ òṣèlú nínú. Láti oṣù kẹrin ọdún yìí ní ààrẹ John Mahama ti ní kí adájọ́ àgbà náà lọ rọ́kùn nílé nígbà tó ṣe àgbéyẹ̀wò ẹ̀sùn táwọn èèyàn 3 tó ń pè fún ìyọnípò rẹ̀ fi kàn án. Láti
láti oṣù kẹrin ọdún yìí ní ààrẹ Mahama ti ní kí adájọ́ àgbà náà lọ rọ́ọ̀kùn nílé nígbà tó ṣe àgbéyẹ̀wò ẹ̀sùn táwọn èèyàn mẹ́ta tó ń pè fún ìyọnípò rẹ̀ fi kàn án. Ṣáájú ni ẹgbẹ́ New Patriotic Party tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò tí kọ́kọ́ bu ẹnu àtẹ́lu bí ààrẹ Mahama ṣe jáwé ìgbélé ẹ̀ fún Tọ̀kọ́nò lóṣù kẹrin ọdún yìí. Ẹgbẹ́ náà ní ìgbésẹ̀ ààrẹ lọ́wọ́ òṣèlú nínú àti pé ó léwu fún òmìnira ẹ̀ka ètò ìdájọ́. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Tọ̀kọ́nò ni wípé ó fi igbá kan bọ ọ̀kan nínú lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìjọba lọ́wọ́ báyìí tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò tẹ́lẹ̀. Àmọ́ arábìnrin Tọ̀kọ́nò lòun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Ọ̀pọ̀ ìgbà láwọn èèyàn ti pe adájọ́ àgbà náà lẹ́jọ́ sẹ́yìn láti yọ ọ́ nípò, àmọ́ pàbó ni gbogbo rẹ̀ já sí nígbà náà. Ọ̀rọ̀ adájọ́ àgbà Tọ̀kọ́nò tí ààrẹ Ghana tẹ́lẹ̀ Nana Akufo-Addo yàn sípò lọ́dún 2023 ti ń fa awuyewuye lórí ayélujára. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.